الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أقول فون الله سبحانه وتعالى أتريك أتيك فون نبي محمد صلى الله عليه وسلم إكي أترى الله أنت أتركم لويا النبي نكا وعلى النبي وبعض صحابه أتوبا طبعا طويا محمد صلى الله عليه وسلم títí lọ́jọ́ tó yẹ sí pé owó ò ní ṣàǹfààní ọmọ ò ní ṣàǹfààní àfẹni tó bá gbé ọkàn tó mọ́ kó níbi ìṣẹbọ kó lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ọkàn tó mọ́ kó níbi ìwà pòkì àti ọkàn tó mọ́ kó níbi ìmọ̀ dẹ́ṣẹ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala lọ́dọ̀ ọlọ́run ọba ló máa jèrè lọ́jọ́ náà ọlọ́run ọba subhanahu wa ta'ala kó káwa fún àwọn tí wọ́n á jèrè ní ọjọ́ náà. eléyìí ni àlàyé tírà tí a ti ń ṣàlàyé fúnra wa, tírà at-Tawhid al-Muyassar tí a ti bá àlàyé náà dé ojú ewé 90 tí a gbé láti ojú ewé 91 lónìí pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala, ibi tí afá ti ń ṣàlàyé fún wa nípa at-tanjim. a rí wípé àwọn ọ̀rọ̀ tó jọ mọ́ ìmọ̀ fẹ́ mọ nǹkan tó pamọ́, nǹkan kọ̀kọ̀, òun ni àwọn àlàyé tí Ọlọ́run kádàrá pé a ti gùnlé. a ṣàlàyé as-sihru, àwọn àlàyé ìgbẹ̀yìn tí a ṣe níbi tírà yìí náà nìyẹn. a ṣàlàyé sihru, idán, a ṣàlàyé al-kahana, a ṣàlàyé at-tiyara, tó yẹ kí gbogbo ẹ̀ náà ó ń túmọ̀ sí pé ìmọ̀ fẹ́ mọ ìmọ̀ kọ̀kọ̀ àbí ìmọ̀ pé ìmọ̀ kọ̀kọ̀ mọ́ra ẹni. tọ́lọ́run subhanahu wa ta'ala yìí sọ fún wa ní suratu Naml, tọ́lọ́run bá rí pé qul la ya'lam man fi s-samawati wal-ardi al-ghayba illa Allah. Ọlọ́run subhanahu wa ta'ala sọ pé wà nábì sọ fún wọn pé nìkan ò ní mọ̀ nǹkan tó wà ní sánmà àti nǹkan tó wà nílẹ̀ tó jẹ́ mọ́ kọ̀kọ̀ illa Allah, àyàfi Ọlọ́run subhanahu wa ta'ala nìkan ṣoṣo ni. so lára àwọn ọ̀nà táwọn èèyàn fi máa ń pe àpèmọ́ra ìmọ̀ kọ̀kọ̀ òun náà ni at-tanjim, tí àfa sọ fún wa pé ta'rifuhu, àlàyé rẹ̀ lughatan nínú èdè, nǹkan tó ń gbálẹ̀ pẹ̀lú rẹ̀ òun náà ni masdar, ó jẹ́ masdar fún najjama ay ta'allama ilma an-nujum aw i'taqada ta'thira an-nujum. tó yẹ sí pé ó jẹ́ ọ̀rọ̀ kan tó wá látara pé kéèyàn kọ́ ìmọ̀ an-nujum, ìmọ̀ awòràwọ̀, wọ́n ṣe máa ń pè lédè Yorùbá, wọ́n ní awòràwọ̀, kéèyàn kọ́ ìmọ̀ awòràwọ̀. aw i'taqada ta'thira an-nujum, àbí èèyàn ní ìgbàgbọ́ sí wípé àwọn ìràwọ̀ yìí ó ní nǹkan tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé oníkálukú wa. àfáà wa tẹ̀síwájú, wọ́n ní istilahan, definition tá a lè fún òun náà ni al-istidlalu bin-nujumi ala ashya'in khassa. òun náà ni kí a ṣe kí nìyẹn o, kí a mú ìràwọ̀ kí a fi ṣe ẹ̀rí àbí ká fi ṣe alátọ̀nà lórí àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹ̀ṣà. a máa gbọ́ eléyìí níbi àwọn àlàyé tá a bá ti tẹ̀síwájú. àfáà ní aqsamu ilmi nujum, ẹ wá rí iye ọ̀nà tí ìmọ̀ ìwòràwọ̀ tó pín sí, wọ́n ní qisman, ìpín méjì ni o. ilmul ahkami wa ta'thir, òun náà ni ìmọ̀ èyí tó yẹ sí pé ó jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ tó yẹ sí pé àwọn èèyàn fi ń ṣèdájọ́ lórí àwọn nǹkan ìgbésí ayé. wa ta'thir, tán sì ń gbà wípé àwọn nǹkan àwọn ìràwọ̀ yìí ó ní orípa tó ń kó ní inú àwọn ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn, pé yẹ sí wọ́n fi ń ṣe ìdájọ́ lórí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àwùjọ àwọn ọmọ ẹ̀dá ènìyàn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ilmul asbabi wa tasyir, òun náà ni ìmọ̀ tí ìwòràwọ̀ tó yẹ sí pé òun jẹ́ ti pé a fi ń mú ní sábàbí pé tí eléyìí bá rí báyìí ó lè fa sábàbí báyìí, wa tasyir, àbí tá a fi ń ṣe àtọ̀nà pé a fẹ́ fi mọ̀nà bí tí ọ̀nà tá a fẹ́ gbà, tá a bá ti wọ ibi tí ìràwọ̀ yìí wà ó súnmọ́ pé bẹ́ẹ̀ ni ọ̀nà yìí máa já sí, so tí a fi ń ṣe ìmọ̀nà. àfáà wa ní pé ẹ wá rí ilmul ahkami wa ta'thir,
ẹ wá rí ìmọ̀ nípa ìwòràwọ̀ yìí tó jẹ́ sí pé òun jọ mọ́ ti bá a fi ń ṣèdájọ́ àwọn nǹkan ìgbésí ayé tó jẹ́ ìmọ̀ kọ̀kọ̀ wà ta'thir, tá a sì fi ń ṣèdájọ́ lórí pé àwọn nǹkan yìí ní orí pa ní ìgbésí ayé. Thalathatu aqsam, ìpín mẹ́ta lòún pín sí. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni i'tiqadu anna an-nujuma fa'ila mu'aththira. Òun náà ni pé kéèyàn nígbàgbọ́ pé àwọn àràwọ̀ tá a rí yìí o fa'ila, ó ní iṣẹ́ tó ń ṣe mu'aththira, ó sì ní orípa ní ìgbésí ayé ẹni. Ay takhluqu al-hawadith wash-shurur, kéèyàn gbà wípé tíràwọ̀ yìí bá ti rí báyìí, ó máa jẹ́ kí òun ló máa jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀ nínú àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ ni. Wọ́n á gbà pé tá bá ti ríràwọ̀, tíràwọ̀ yìí ti jáde, á jẹ́ sí pé ẹni tó ní ìràwọ̀ yìí, ẹni tó jẹ́ sí pé nǹkan báyìí ni. Ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ pé ká fi ń mọ ìmọ̀ kọ̀kọ̀ yẹn, shurur àwa fi ń mọ àwọn nǹkan tó jẹ́ nǹkan aburú. Eléyìí ni irú ẹni tó bá ní irú ìgbàgbọ́ báyìí tó jẹ́ sí pé ó gbà pé ìràwọ̀ máa ń ṣerú nǹkan báyìí, pé ìràwọ̀ òun ló máa ń fà á tí nǹkan báyìí fi máa ń ṣẹlẹ̀. Eléyìí o shirkun akbar, eléyìí ìṣe ẹbọ pọ́nbélé tó jẹ́ ìṣe ẹbọ ńláńlá tó ń múni kúrò nínú ìsìláàmù ni ẹni tó bá ti ní irú ìgbàgbọ́ báyìí. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ja'aluha sababan yadda'i bihi ilma al-ghaib. Òun náà ni kéèyàn ṣe kíni o, kéèyàn mú un ní sábàbí tó fi yẹ sí pé ẹni yẹn fi wá ń pe ìmọ̀ kọ̀kọ̀ mọ́ra rẹ̀ pé òun mọ nǹkan tó pamọ́ pẹ̀lú pé tóun bá ti wo ìràwọ̀, òun mọ nǹkan tó jẹ́ sí pé ó pamọ́. Ìdájọ́ eléyìí fahadha kufrun akbar, eléyìí náà ìṣe kèfèrí sí Ọlọ́run subhanahu wa ta'ala tó tóbi ni. Tí wọ́n bá ti ń gbà pé tí wọ́n bá ti wo ìràwọ̀, ó máa jẹ́ kéèyàn ní ìmọ̀ kọ̀kọ̀ tí èèyàn fi máa ń mọ ìmọ̀ kọ̀kọ̀ nǹkan tó pamọ́. Ẹlẹ́ẹ̀kẹta ńbẹ̀ i'tiqadu annaha sababun li huduthi al-khayr wash-sharr wallahu huwa al-fa'il. Òun náà ni kéèyàn nígbàgbọ́ wípé kéèyàn gbàgbọ́ pé kíní yìí sábàbí ló jẹ́ fún dáadáa àbí sábàbí ló jẹ́ fún aburú. Eléyìí kéèyàn wá tún gbà pé Ọlọ́run ló máa ń ṣe o, ṣùgbọ́n sábàbí ni nǹkan báyìí ni àwọn ìràwọ̀ yìí. Eléyìí náà rèé sì muharramun, ẹbọ ni. Wa shirkun asghar, eléyìí náà ìṣe ẹbọ sọ́lọ́run tó jẹ́ ẹbọ kékeré ni. Torí pé èèyàn ti lọ ń gbára lé nǹkan míì lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala nìyẹn. Gẹ́gẹ́ báwọn oríṣiríṣi tó rúra àwọn àpèjúwe tó wá látọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam, páwọn èèyàn ẹlòmíràn sọ pé òun so nǹkan pàró mọ́ra látàrí pé kíní yẹn ó fi ń rò bóyá kíní máa ṣọ́ òun kúrò níbi aburú. Ó mọ̀ pé Ọlọ́run subhanahu wa ta'ala ló máa ń ṣọ́, ìwọ kàn tún fi kíní yẹn ṣe sábàbí, ànábì ó sì ṣe kíní yẹn, ó sì kọ̀ fún wọn. So eléyìí sì èèwọ̀ ni tó yẹ sí pé ó sì jẹ́ ẹbọ kékeré. Eléyìí ni àwọn ìdájọ́ èyí tí ó rọ̀ mọ́ títí ìmọ̀ lo àwọn ìmọ̀ awòràwọ̀ yìí fi ṣe ìdájọ́ lórí àwọn nǹkan tó pamọ́ lórí àwọn ìgbésí ayé wa, àbáwọn nǹkan tá a fi ń gbà pé ó ní orípa tó ń kó níbi ọ̀rọ̀ ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn, tó sì jẹ́ sí pé eléyìí nǹkan tó yẹ kí èèyàn ṣọ́ra fún ni. Òun la fi mú àwọn àlàyé mẹ́tẹ̀ẹ̀ta tí a mú wá yìí. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn nímọ̀ nípa rẹ̀, nímọ̀ pé èèyàn fi ń ṣe é ní sábàbí àti pé èèyàn fi ń ṣe é ní pé ìfimọ ojú ọ̀nà tó yẹ sí pé bóyá láti fi rìn ni àbí láti fi mọ̀ pé kíní yìí a fẹ́ lò ó fún nǹkan báyìí ni. So gẹ́gẹ́ bí ìpín eléyìí méjì ló wá pín sí. Wọ́n ní istidlalu bi sayri nujumi ala al-masalih ad-diniyya. Bí tí wọ́n bá ti wo ìràwọ̀, bí ìràwọ̀ yìí ṣe ń rìn lọ yìí, a fẹ́ fi kíní yẹn, a fẹ́ fi mú àǹfààní tó jọmọ́ ti ẹ̀sìn jáde. Eléyìí fahadha matlub, eléyìí nǹkan tó yẹ sí pé tí ò sí aburú ńbẹ̀, tó jẹ́ pé ìsìláàmù ní ká wá náà ni. Gẹ́gẹ́ bí al-istidlal bin-nujumi fi ma'rifati al-qibla. Gẹ́gẹ́ bí tí èèyàn bá ti wo ìràwọ̀, kí èèyàn ti wá mọ̀ pé irú ìràwọ̀ yìí irú tó kọjú sí yìí, pẹ̀lú pé àwọn tó ti nímọ̀ nípa rẹ̀ kí àyẹ́ sí pé ọ̀nà kíbílà náà nìyẹn. So eléyìí rèé kíní yẹn o, eléyìí kò sí aburú ńbẹ̀ tó yẹ sí pé èèyàn fẹ́ lò ó fún nǹkan ẹ̀sìn náà, irú ìràwọ̀ báyìí bí wọ́n ti dájú sí ibi kan báyìí, kíbílà nìyẹn. So eléyìí nínú àwọn àǹfààní ẹ̀sìn tó yẹ sí pé ìsìláàmù gbà wá láyè ni. Aw al-istidlal bin-nujumi ala al-masalih ad-dunyawiyya. Àbá tí ẹ wo ìràwọ̀ náà ni a wá fi ṣe ìdájọ́ lórí àwọn nǹkan tó jọmọ́ àwọn àǹfààní ayé wa. Wa hiya naw'an, eléyìí ìpín méjì ni. Istidlalu biha ala al-jihad. Gẹ́gẹ́ bí kéèyàn wo ìràwọ̀ láti fi mọ
pé ṣọ́nà rèé ni àbí ọ̀nà ibi bóyá a fẹ́ lọ sí ìlú kan báyìí, a wá wo ìràwọ̀ pé ibi tí ọ̀nà ibi táwọn ìràwọ̀ yìí máa ń wà, àwọn ọ̀nà ìlú yìí nìyẹn. So eléyìí fahadha jaiz, eléyìí kò sí aburú ńbẹ̀ látàrí pé a fẹ́ fi kíni, a fẹ́ fi ṣe àǹfààní pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé tó jẹ́ sí pé eléyìí lẹ́rìí kò ní nǹkan kan tó rò mọ́ nínú ẹ̀mí wa pé a kàn fẹ́ lò fún láti fi mọ̀nà ni. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni istidlalu bihi ala al-fusul, òun náà ni ká ṣe kíni yẹn o, ká lo àwọn ìràwọ̀ yìí láti fi mọ àwọn àkókò pé eléyìí àsìkò òjò rèé, àsìkò ẹ̀rùn rèé, àsìkò òtútù rèé, àsìkò kinní kan rèé, àbí àsìkò tí nǹkan bá tó àsìkò tí ìràwọ̀ yìí bá ti jáde, á jẹ́ pé àsìkò òtútù ti ń súnmọ́ nìyẹn. Tí ìràwọ̀ yìí bá ti wọlé, á jẹ́ sí pé eléyìí rèé as-sahihu fihi adamul karaha. Àfáà ní pé eléyìí èyí tó fi ń ṣe kíni yẹn o, tó fi ń lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀, òun náà ni pé eléyìí kò sí aburú níbẹ̀. Tí ò bá ti jẹ́ sí pé a ti lọ ẹ̀mí wa mọ́ pé tí ò bá ti wá bóyá wọ́n tiẹ̀ ti wá wòràwọ̀ pé bóyá òtútù máa dé, kò wá padà wá, òtútù yẹn ò wá padà dé, àbí a tiẹ̀ ti wá mọ̀ pé àbí a ti jẹ̀mí lé pé tí wọ́n bá ti sọ pé ó ń bọ̀ náà nìyẹn. Kó wá sí pé a tiẹ̀ wá gbẹ́mìí lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mọ́, eléyìí kò lẹ́tọ̀ọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé a kàn fi wò ó pé irú ìràwọ̀ báyìí ó ti ń túmọ̀ sí pé àsìkò ẹ̀rùn ti ń tó, àsìkò òjò ti ń tó, so láì pé èèyàn gbára lé pẹ̀lú pé èèyàn ti wá mú ní ẹlùgbára lé lẹ́yìn Ọlọ́run Ọba, eléyìí ni kò ní lẹ́tọ̀ọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àìgbára lé a kàn fi mọ àwọn nǹkan báyìí ni, eléyìí tó fi ń lálàáfíà jù náà ni pé kíni yẹn o, wọn ò kọ̀ fún wa. Àfáà wá tẹ̀síwájú bí ọ̀rọ̀ gbẹ̀yìn wọn ní fáìdà, ẹ wá rí àǹfààní al-hikmatu fi khalqi nujum, nínú àwọn ọ̀rọ̀ àríwòye àbí àwọn ọgbọ́n tá a lè rí mú nípa pé Ọlọ́run subhanahu wa ta'ala fi dá àwọn ìràwọ̀ fún wa, wa hiya thalath, mẹ́ta ni. Nínú rẹ̀ annaha zinatun lis-sama, òun náà ni Ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe kíni yẹn o, ó fi àwọn ìràwọ̀ yìí Ọlọ́run subhanahu wa ta'ala ó fi ṣe ẹ̀ṣọ́ fún sánmọ̀ ni. Ọlọ́run subhanahu wa ta'ala sì sọ nínú suratu Tabarak, Ọlọ́run bá ṣàlàyé rẹ̀ síbẹ̀ nípa pé òun ṣe àwọn ìràwọ̀ ní sánmọ̀, òun ṣe wọ́n ní ẹ̀ṣọ́ ni. Wa rujumun lish-shayatin, gẹ́gẹ́ bọ́lọ́run bá tún ṣàlàyé náà síbẹ̀ pé òun sì tún ṣe àwọn ìràwọ̀ náà, òun ṣe wọ́n ní òkò táwọn máa ń jù mọ́ àwọn àlùjànnú tí wọ́n ti máa lọ yọ ọ̀rọ̀ Ọlọ́run bá gbọ́ láti sánmọ̀. So Ọlọ́run bá ṣe àwọn ìràwọ̀ yìí nìkan tó máa ń jù mọ́ wọn. So eléyìí nínú àwọn àǹfààní. Nínú àwọn àǹfààní òun náà ni wa alamatun yuhtada biha. Ọlọ́run bá sì tún ṣe, ó tún ṣe àwọn ìràwọ̀ tó wà ní sánmọ̀, Ọlọ́run bá ṣe wọ́n ní àpẹẹrẹ tí èèyàn fi máa ń mọ ojú ọ̀nà. So eléyìí ó fi ń túká sí pé ìmú ìràwọ̀ ní nǹkan tá a máa fi máa ṣe ní nǹkan tá a fi máa wá ìmọ̀ kọ̀kọ̀, eléyìí nǹkan tó jẹ́ sí pé kò lẹ́tọ̀ọ́ ni, tó jẹ́ sí pé ẹ̀rí ṣẹ̀ ti gé fún wa pé Ọlọ́run subhanahu wa ta'ala nìkan ló nímọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀, àyàfi àwọn nǹkan mìíràn tí Ọlọ́run bá fẹ́ tó wá tún fi mọ àwọn ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀. Eléyìí ni àlàyé ráńpẹ́ lórí abala yìí. Ọlọ́run subhanahu wa ta'ala kó jẹ́ kó ṣàǹfààní fún ẹni tí ó sọ àti àwa tí a gbọ́ náà ni. Kó wá sí wa lọ́kàn nínú àwọn tá a lè mọ gbọ́rọ̀ rẹ̀ tá a sì lè mọ mú lò ní ìgbésí ayé wọn. Subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.